Okay, ọ̀rọ̀ ọlọ́jí jọ́sà bóòlù ti ṣẹlẹ̀. máa dàgbà gbogbo ẹni tí máa wò mí ó rí i pé mẹ́yìn sábà jáde sí social media bẹ́ẹ̀ lè rí wáàsí kan pé èsì ọ̀rọ̀ fẹ́nìkan ní ń búyàn èyí máa ń ṣe wáàsí àlàáfíà a máa ń lọ bẹ́ẹ̀ inú mi bàjẹ́ púpọ̀ nígbà tí mo gbọ́ ní social media lèmi náà ti ní ìsinmi náà social media mo ti inú mi bàjẹ́ pẹ̀lú tí mo gbọ́ ẹlẹ́nu ìyá yìí ó bàjẹ́ púpọ̀ inú mi bàjẹ́ kan. Kí ló fa ìdí? ìyá yìí ti wà ládùúgbò wa tipẹ́tipẹ́. Ó tó bí ọdún mélòó sà? Kì í sọ̀rọ̀ ọgbọ̀n ọdún. Ká ti wà ń bí? Àdúgbò kan gbé lókè tẹ bá bọ̀ látò Jàǹkórò kẹ́kọ̀ọ́ sí ìṣẹ̀lẹ̀ sí kẹ́kọ̀ọ́ sí ìṣẹ̀lẹ̀ sí Street yìí? Dọ́sán ìsàlẹ̀ kókó yìí. Yes sir. Ẹ̀wọ̀n pèpè ní Aláwù Latif lẹ́sìn. Tẹ́lẹ̀ ìyá àwọn rẹ́ǹtì ilé síbẹ̀. Ó rẹ́ǹtì ilé nìkan kó kọ́lé bẹ̀. Ifá ni máa dá. Nígbà náà. Ó sọ síìtì yẹn ní Ifálókun. Ifálókun láì tí ì kọ́lé síbẹ̀ tó yẹ pé kà rẹ́ǹtì ilé ni. Àwọn ará á sì jọ ń gbé pẹ̀lú àwọn míì. Wọ́n dẹ̀ sọ lórúkọ síìtì yẹn. Tí kẹfọ́n sẹ́yìn. Ìfẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. Ọwọ́ Fàyè gbà. Ìyí máa gbèbí. Ìyá ìyá máa gbèbí yẹn fúnpẹ̀ níyà yìí. Okay. A máa ṣàgbo. Okay. A máa tọ́jú ọmọdé. A máa tọ́jú Àgbàlagbà. So àwọn kan tí máa ṣe nìyẹn. Okay. Ó fi wá ara lẹ̀ sí bíi ntọ́jọ́ bà mí ló jẹ́ nígbà tó ní ọmọ mùsùlùmí àtàwọn aládùúgbò ló jólè. Jólè. Ilẹ̀ tó ń talẹ̀ ilẹ̀ tí wọ́n tà fún mi gan. Okay. Bàbá tó ní ilẹ̀. Okay. Bàbá tó ní ilẹ̀ gangan tọ́rẹ́ tó talẹ̀ fún ó jí lẹ́tà ni. Ẹni tó talẹ̀ fún wọn jí lẹ́tà ni. Bàbá tó nílẹ̀ wá lóun gbọ́dọ̀ bàbá kọ́ ilé láti àyíndó sánmọ̀ wọn gbà. Àwọn kọ́tíámọ̀ àwọn ẹ̀dá community wa tó lọ tì mọ́lẹ̀ ìwọ̀n náà ni wọ́n dọ̀bálẹ̀ fún bàbá. Tí wọ́n jẹ́ aláàjì tí wọ́n jẹ́ mùsùlùmí. Wọ́n lọ dọ̀bálẹ̀ fún bàbá tó nílẹ̀. Ẹni talẹ̀ ẹni bí ń pa bàbá yẹn bàbá tó talẹ̀ fún kóòsì. Pé bí ń pa òun mọ̀ pé ilẹ̀ tó ń kọ́ òun fẹ́ fowó jẹun ni. Àwọn ní kí alájò òfin wọn ní kálájò òfin. Ẹ sì mọ̀ pé ìyá yìí ń ṣàgbo ọmọ ń ṣe gbogbo oníṣẹ́. Ẹ̀ẹ́dẹ̀ tún bá àwọn àdúgbò sì tún bá bẹ̀bẹ̀ pé ká má lè kó ládùúgbò gbà náà. Èmi fẹ́ kọ́ ń bàjẹ́ pẹ̀lú Kábíyèsí Ọlọ́run. àdúgbò fẹ́ tí ń bẹ ládùúgbò yìí pẹ̀lú ẹnìkan ò ní ọlá àgbà pẹ̀lú rẹ ní. Sẹ́kẹ̀tì wáyé Àgbọ́yé. bí ń bá ń ṣèṣẹ̀ ṣe kò sí ní àyè. Ìlú wọn ní tí máa lọ yìí ṣe Ṣé ọdún rẹ̀? kò sí ní àyè. Kọ́dà bọ́ wọn àtàwọn community bá ní iṣu lọ́rọ̀ rẹ̀ àsanwó-ọdẹ Àsanwó-ọdẹ. tí n bá ti pè lọ́kàn yá bí wọ́n lò fún ọ lówó bàbá mi kí ni kí n ṣe fún ọ lówó kí sì fún ọ. Níbi tí èrè àjọṣepọ̀ yẹn tó dán mọ́rán kò sí gbùgbùn tẹ́lẹ̀. Sẹ́kẹ̀tì wáyé èyí tó wá ní wọ́n invite òun pé wọ́n pè òun pé ní gbòòrò Òun náà mo ní ń béèrè pé mọ́sálásí mi lọ́kàn yìí. òkè bá ń gbé kámẹ́rà yẹn sílẹ̀. Mọ́sálásí ni. òun ṣe Ẹ gbé padà wá. òun ṣe rìhásà Níbí yìí. tọ́ni fọlọ̀ jóni yọ Òkè. ọwọ́ abọ́ sásìkò yìí Wọ́n ṣe practice pé ijó tó jọ nílé ọdún. àwọn àfọwọ́ fẹ́ kí wàá lọ Àsìkò tí wọ́n kírun lọ́wọ́ ni wọ́n ń jó tán lùlù ń bì yìí. ládùúgbò wa ń bí yìí ọkàn balẹ̀ la fi ń gbé wọn ò fẹ́ kí wàhálà fẹ́ kọ́ sẹ́yìn. Ṣẹlẹ̀ nígbà tá à ń pè ń tọ́dẹ̀ ń lùlù ń bì. Sẹ́kẹ̀tì báyìí wọ́n wá lọ rìpọ́tì fáwọn kọ̀mẹ́ntì ẹ̀dá Okay. nígbà yẹn kì í sọ̀rọ̀ ọdún tó kọjá yìí bá Ó kèé ṣe 2025 tó kọjá yìí. ẹni tí nǹkan máa ń bá yìí níyì inú mọ́ ni. Kábíyèsí Elédùmarè. Torí inú fídíò táwa wò ìyá ń sọ pé oṣù kọkànlá ọdún tó kọjá yìí. máa gbọ́ wọn wá pè pé kí lòun ṣe ó lòun ṣe rìhásà lásìkò tó ń kírun Tá ń kírun lọ́wọ́ ọ̀pá àlù náà. ọ̀pá ìlú mọ́jọ wà lọ́sẹ̀ láàrin wa Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni. ó dẹ̀ lóun gbọ́ èyí tó wá fi kún pé nìkan sọ pé Tó bá kó ládùúgbò yìí. aṣọlẹ̀ Ájòlè rẹ̀ ná. ta ló sọ nígbà wọn sọ pé kí n tó lọ rìpọ́tù yẹn Ẹ náà tó ṣé wọ́n rìpọ́ọ̀tù fún àwọn agbófinró pé ẹ gbà mí o. Wọ́n làwọn ò jólè mí o kó wà nú àkọọ́lẹ̀ o. èmi náà bẹ ládùúgbò tí mo jẹ́ tí Ó yẹ kí wọ́n á fẹjọ́ sùn yín. èmi ní tí a mọ community police one and two community security of Kwara sèmi l'ambassador PCRC police community liaison committee ní Kwara àti Nàìjíríà èmi patron ó sì mọ̀ mí wọ́n tó wá report ká mọ talento. Tàlẹ́ntọ̀ ọ̀hún tó lé láyà pé òun sùn lé èèyàn kan. Ṣé báwa kan lábọ̀ bẹ̀bẹ̀ tó fi gbélé ẹ̀ dúró? níbi táṣepọ̀ wà láàrin àdúgbò pẹ̀lú ìyá ìdè ọlọ́mọbìnrin ọlọ́mọkùnrin ọmọkùnrin rẹ̀ fẹ́ fẹ́yàwó nìbàdàn Sẹ́kẹ̀tì báyìí Àgbọ́yé. àwọn àdúgbò àwọn ìmáàmù yìí náà wọ́n lọ sí bàbá fún Tá lọ ṣe bàbá ọkọ tó tẹ̀lé lọ Ìbàdàn. Láwọn ọlọ́mọbìnrin mùsùlùmí tó fẹ́ mùsùlùmí ọmọ rẹ̀ obìnrin fẹ́ mùsùlùmí. ìyàwó tó so yìí Wọ́n ṣe nìka ẹ̀. Kábíyèsí Ọlọ́run. kò sí wàhálà kankan Sẹ́kẹ̀tì ó sì ń lọ tíráfù ọ̀fọ̀mọ́lẹ̀ sílé ọmọ kan tí ń bẹ nílé. Ẹ̀dùn. Torí táwa ń gbọ́ ni pé ìgbà tí ìyá tíráfù bí ìgbà kan tilẹ̀kùn mọ́lé kò sẹ́ni kankan lé. ọ̀fọ̀mọ̀ kan sílé o Ọmọ wà lé. aládùúgbò tó yàgbẹ́ ọmọ wà nílé o Kábíyèsí Elédùmarè. So Ibrahim ọmọ rẹ̀ ń bẹ nílé o. ó tọ́ ọmọdún mélòó? ọmọ bí ẹgbọ̀n ọdún ó lé ní. Ó tiẹ̀ ti dà. So ìyẹn ká wà lé. ó wà nílé o
ẹ wá wo gbogbo léyìí o lẹ́yìn ilé ìyá kọ̀sọ́nà o ok lẹ́gbẹ̀ẹ́ yìí kọ̀sọ́nà mi lẹ́gbẹ̀ẹ́ yìí kọ̀sọ́nà wájú kẹtọ́nà wà náà nìyí o bó wo sì wá fílẹ̀tì ilé tó wá jó tí òjò látòkè àti nílé ló ti rú ọmọ yìí wá jáde tán ọ lọ nìkan ṣẹlẹ̀ èyí táwọn rò pé yóò ṣe ní pé kájọ kébò sí ìjọba kẹ gbà wá kánú ìyá kan ládùúgbò ilé rẹ̀ jọ bá ẹ lọ́wọ́ tírú yín bá wá sọ̀rọ̀ jáde. ìgbà tí mo wá gbọ́ mo sì wá rí i pé àwọn oníṣẹ̀ṣe ti mí nìlọrin tẹ́lẹ̀ làkúkú wá gbọ́ àwọn gbọ́ ní báyìí. ó dáa. àwọn wò rẹ̀ ká ní ìdí rẹ̀ pọ̀ ti wà pẹ̀lú ìyá yìí tá a fara ni ọ̀tọ̀ fara ni wá ládùúgbò. wọ́n ń bà mí lọ́kàn jẹ́ fún. bàbá sílẹ̀ tí yín gan ti jórí ni. ilé mi jórí ládùúgbò yìí nísàlẹ̀ kókò yìí ìpàdé pẹ́ẹ́nì kan lójó ilé mi gbó family house ìpàdé pẹ́ẹ́nì kan lójó lè mi. méjì lójó ládùúgbò yìí náà. ilé méjì lójó ládùúgbò yàtọ̀ fún tìyá yìí ẹnìkan ọ̀pàdé pẹ́ẹ́nì kan lójó ìyàwó rẹ̀. ilé kọ́lẹ́jà ìlàjó. ẹnìkan ọ̀pàdé pẹ́ẹ́nì kan lójó ilé ayéfẹ́lẹ́ studio rẹ̀ jóńjó ni. ẹ wá torí tìyá tó ṣẹlẹ̀ torí tìyá tó ṣẹlẹ̀ èyí ìṣẹ̀ṣẹ̀ wá torí pé ti mí nìlọrin tẹ́lẹ̀ àwọn afẹ́ gbàbẹ̀. eré ẹ̀ wá bà mí lọ́kàn jẹ́ fún ìyá náà púpọ̀ ọ bà mí lọ́kàn jẹ́ gan ìyá ìyá ní wàhálà pẹ̀lú àjà pẹ̀lú ẹ̀rí kò fún kí kò ní wàhálà ní la kò ṣe ṣẹṣẹ kankan ní yàrá ìlàjẹ ìmọ̀sọ́jú ọmọ ìgbẹ̀bí ìṣàgbọ́mọ ìṣáájú fáwọn èèyàn bí ọba ṣiṣẹ́ ṣe alẹ́ ìlọ́lẹ́ ọdún ilé ọdún ti máa lọ bí ṣe. agbọ́yé sa ẹsẹ̀ bàbá wa. níbi tí rẹ pọ̀ wá ní kí ni kan bá mi ń jábọ̀ yẹn sí wọn kàn sáà ń ṣe yíyá sọ́tún yíyá sósì. àsọsì. káàjọ gbà pé nǹkan tó ń bá yàyọ̀ jọba. ó jọba wa ni ká wá wá ọ̀nà àbáyọ. ládùúgbò táwa yìí atẹ́gùn ti gbélé ẹnìkan ọlọ́run làmọ́ lè bò mí ó tún wá wó ilé òun kọ̀pìlìtì ilé ẹni tó gbé òun sẹ́ atẹ́gùn yẹn tó wó lé ó tún wá wó lẹ́yìn ìgbà tó gbẹ́ pàmò ẹ̀ tán. ṣe bọ́lọ̀ bá wa kọ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. tẹ́lẹ̀ kọ̀mí ti súgbà rẹ̀. akéésì ìjọba wọn sànù wọn bá wa kọ́. ẹ̀sìn inú mi dùn fún ọ̀rọ̀ tí mo gbọ́ lẹ́nu bàbá wa Sanusehu torí pé bíbélì sọ kínní kan àti àlùkùránì kéèyàn mọ wádìí nǹkan dájúdájú gbogbo ẹ̀dá wa social media àtẹ̀kà ń gbọ́ ọ̀rọ̀ òkèrè tẹ̀ ń kọ̀ dáhùn lórí. àfa kan bẹ táwọn náà ṣe ọlọ́run báyìí. ẹ bọ́ sórí social media ẹ ń já àkófá ṣẹ̀kọ́ bẹ̀ náà ẹ ń fata bàyí yá mi. tẹ ẹ bá gbọ́ kéré kan tó bá ṣẹlẹ̀ àbá gbé kan kà báyìí ẹ wádìí dáadáa. ẹ dín in kẹ bá wa sọ̀rọ̀ àwọn ọba yẹn àfa àti sulé náà ẹ sófò. tá a bá sulé náà lóko tí mùsùlùmí bá sulé náà lóko tí mùsùlùmí bá sulé náà tó bá wà fàlà sulé náà lóko àmọ́ tí ọba rí bẹ́ẹ̀ tí ọba rí bẹ́ẹ̀ fún ẹlẹ́jọ́ jẹ níwájú Ọlọ́run gbogbo ẹni tó kúrọ́ máa sùn látàwọn afá tí ò rí bẹ́ẹ̀ ẹlẹ́jọ́ tẹ́ gbé níwájú tó ẹni tí ò bá ti wádìí ọ̀rọ̀ dájúdájú kó tó máa fẹnu sí i ó ti sẹ́ lọ́hùn ọ̀rẹ́dì torí pé Ọlọ́run fara mọ́ kọ́ gbọ́ ìṣẹ̀lẹ̀ kan pé ó ṣẹlẹ̀ kọ́ wá má débẹ̀ lọ béèrè olómùkà wa ó wá láàárọ̀ yìí láti wá béèrè adé tí ń pe nọ́mbà yá bá a ti ń pe nọ́mbà wọn ni wọ́n ń gbé wọn sọ̀rọ̀ a ti pè wọ́n bí fóònù méjì mo ti fi pè wọ́n wọ́n kàn ń gbé ní wọn sọ̀rọ̀ láti ẹ̀gbọ́n méjì náà ní ẹnu wọn. so ọ̀rọ̀ ti wà ní kóòtù ó ti wà ní ọ̀dọ̀ àwọn agbófinró ti dé kóòtù so ibi tí Ọlọ́run bá ní kí ìjọba sọ. evidence tí wọ́n bá wa kó lọ kóòtù pé mùsùlùmí ló jólé. àmọ́ gbogbo ẹni tí ó sọ̀rọ̀ lórí social media lórí ọ̀rọ̀ àtàwọn tó ti sọ àwọn àtúwárí AI táwọn kan tún wá gbé jáde. wọ́n tún ṣe AI kán lọ gbé iná lọ́ba àlọ́ lọ́wọ́ àti gómìnà ẹ̀yìn sọ̀rọ̀ ewì ń bọ̀ mbẹ́ èmi ò kéwì torí akéwì lèmi náà wọ́n gbé iná lọ́ba àlọ́ lọ́wọ́ àti gómìnà wa gan mọ̀. àwọn èèyàn sì rà á pọ̀ aláàtì ọjà gbọ́ láti táwọn èèyàn sáré tẹ̀lé mọ́tò bọ̀ wá sẹ́yìn àwọn èèyàn sì rà á pọ̀.